àlékún ẹ̀mí gígùn àwọn tó ní ìmọ̀ wa. Ọlá Jímọ̀ tèmi ni wọ́n sì fẹ̀rẹ̀ láyé. Àwọn ọ̀rọ̀ tá a fẹ́ bá wa sọ lónìí. Ọ̀rọ̀ yìí ò lè má kà á kú. Ìbọn má dàá gbọ́. Ẹ para lé. Ẹ pèrò ọ̀nà. Bàbá wà nínú mọ́tò. Ẹni tó jókòó rẹ̀ ju ọgbà. Ọkọ bá wà nínú yàrá péyàwó àtàwọn ọmọ. Akẹ́kọ̀ọ́ mọ́. Àṣàwọn èèyàn ń gbọ́ ètò yìí. Orí rédíò ta tí ì ṣe nìkan la lérò. Àmọ́ wípé àwọn èèyàn ń gbọ́ ju àwa tá a ṣe gan lọ. Nígbà bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá nínú mi. Orí bá ń bẹ nírọ̀ àti ẹ̀ náà ò lè má fura sí. Ibi tí ìyá ti ń so ọmọ rẹ̀ mọ́lẹ̀. Ẹ fura ètò tòun. Ẹ fura ìyá ó so ọmọ rẹ̀ mọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ mi ń ṣàdúrà lóde òní. Owó bí ọdún títí ń ṣàdúrà bọ̀. Ìyá rẹ̀ sì ń dé mọ́lẹ̀. Ó ń dé mọ́lẹ̀. Kò lè fura. Orí pé màmá rẹ̀ ni. Ọ̀rẹ́ ń de ọ̀rẹ́ rẹ̀ mọ́lẹ̀. Ẹ̀gbọ́n ń de àbúrò. Àbúrò ń de ẹ̀gbọ́n. Ọ̀gá ń de ọmọ ọṣẹ́. Wọ́n á wá jẹun tó tún mú ẹni tó gbà ṣiṣẹ́ tó tún mú lọ́wọ́ báyìí. Wọ́n á wá kẹ́kọ̀ọ́ lónìí. O lè mọ bí bàtà tí ń ta ọ́ lẹ́sẹ̀. Orúkọ mi ni Nípínlẹ̀ ọmọ àwọn dáre. Ọjọ́ ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn. Ní àdúgbò Ẹ̀kúnlé ní ilé alùbàtà. Ìlú Èkó ni mo fi ṣe ibùgbé. Ní Akínọlá street nọ́mbà 29 Bàrígà nígboro Èkó. Àdúrà gbogbo yẹn gbà ọ́. Ọ̀rọ̀ àmì gbà. Jímọ̀ ti tòní àwọn ibi ṣàṣemọ́. Ètò náà máa lọ láyé náírà bá jùlọ. Ẹ̀kẹ́ tí ẹ̀ máa bọ́ mi náírà pẹ̀lẹ́kùtù. Ká wọnú ètò lọ. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀ ní àṣeyọrí. Ọ̀rọ̀ ayé yín ò ní dàrú. Ní ọ̀sẹ̀ tó lọ akéde rẹ̀ pé mo fẹ́ dé Ìbàdàn láti lọ́ọ́ àtẹ́ǹdì sáwọn èèyàn. Ṣùgbọ́n fún ìyàlẹ́nu 2 days péré ni mo lò mẹ́. Mo gba emergency kọ̀ọ̀kan. Mo sáré padà sí Èkó. Ìtúsílẹ̀ ní gúrùpù yìí wà láti lè máa ṣíra wa nílàákàyè bí tí ọ̀pọ̀lọpọ̀ ti dì sọ́fín.
ìrẹ́tọ̀ ọba fẹ́ pè orí MTN ní 08032983298 ibẹ̀ ní kẹ́ pè sí. Feyi Kogbon ẹ fura. Arábìnrin kan pè mí ó ní ẹjọ́ ṣàṣẹ Ìbàdàn lẹ́sùn wa mo ní báwo lẹ́sẹ̀ mọ̀ pé ọláwọn rí kà ọlọ́mọ kan nínú ọmọ gúrùpù yín lòun mo ní mo wà ń bàdàn ó ní ẹnìkan fẹ́ bá mi sọ̀rọ̀ nísìn mo ní mò ń gbọ́ gbóhùn tó wọn bá mi sọ̀rọ̀ lọ́ba dọkùnrin ẹ lẹ́sà o ẹ pẹ̀lẹ́sà o ẹ rárá sá o ó kí mi ó ní àwọn ṣẹ̀ṣẹ̀ wo prógráàmù wa kan tán báyìí but onírú nǹkan báyìí òun ò kí ń jáde kankan òun ń káàkiri òun ò pé òun wà òkè kí lóun tún ń wá. ṣàtìrí gbogbo yín tẹ̀ ń wò mí ọlọ́run ò fi yín pàdé onísábàbí ire èmi ni wọ́n pàdé onísábàbí ire tèmi olóore gbogbo yín ò ní jì sí kòtò ẹni tí ó ṣe yín lóore ọlọ́run ò ní jẹ́ kọ́kọ́ yín sí yín o ọmọkùnrin yìí dá máa ṣe dáadáa sí gbogbo èèyàn bẹ́ẹ̀ ọba wa bá a pé sà ọmọ skul ọmọ tó ń bí yóò fún lówó kò sí níyàwó débi yóò bímọ owó dẹ́ wà ó sì pé ọmọ 47 years interest obìnrin sì ń gbà fún èèyàn tó hàn sí dáadáa ni mọ́tò wà ilé wà dúkìá wà àmọ́ kò síyàwó kò sí sọ́mọ. làwọn bàbá wa fẹ́ máa pa lóore pé ìpàkọ́ onípàkọ́ láàrí ẹni ẹlẹ́ni rí tẹni àwọn èèyàn ń wò ó ṣùgbọ́n wọn mọ̀ pé àwọn èèyàn ń wò ó owó wà náà ọ̀gá wa bí tí wàá ń ṣe dáadáa yìí ó yẹ àbí. lára àwọn ọmọ tí máa ń ṣe dáadáa sí lọ́fíìsì tí wọ́n jọ jẹ́ ọlọ́rọ̀ ọ̀gá ẹ wá wo prógráàmù yìí tọ́lẹ́nu wọn gbà wọn kọjú dà owó ọlọ́dẹ wà interesting wọn náà ẹja pé máa yẹn wọ́n ní ẹ̀ ló sá ọ ẹja àwọn fẹ́ ṣèbéèrè ni pé tọ́lá àwọn rí ten down mo ní ẹ̀ sanwó mo ní owó yẹn ò ṣe problem mo ní owó consultation mi 2,000 kódà 5,000 ló forward sí mi ẹ ti sẹ́ndì owó kọjá olóhùn mọ̀ọ́mọ̀ fún yín ni orúkọ òun ni orúkọ ìyá òun ni kíní kan ni sẹ́ndì gbogbo ẹ̀ sáà ẹ fún mi ní 30 minutes olókè no problem mo ní ẹjọ́ ìlú wo lẹ́ ń gbé ó lẹ́kọ̀ọ́ lòun ń gbé ṣé ọmọ bíbí ìlú wo gangan ni yóò dárúkọ ìlú rẹ̀ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo fẹ́ béèrè èèyàn méjì o ó ní ẹ béèrè sà bàbá yín ńkọ́ olótìkú ẹ ti rí bàbá yín ó tó gbà ó ó ní òun ò gbọ́njú mọ́ bàbá òun mọ́mí òun ló ní fóònù nọ́mbà wọn lọ́wọ́ tí wọ́n máa ń pè wọ́n wọn ò sì jó òun ní nọ́mbà dádì òun bóun sì dàgbà tó yìí mo ní màá gbọ́rú eléyìí rí ó nítorí pé ó ní àwọn ọ̀rọ̀ kan tí ìyá òun sọ fóun adìrẹ ọ̀dà ìkànnì ó ṣoògùn owó ó sì kíní kan sọ gbogbo ẹ̀ lóríṣiríṣi láwọn kan tí máa ń mú ẹ̀mí ọmọ jáyà onídìí nìyẹn tóun fi kódà ń gbà àwọn kú gan òun ò débẹ̀
mọ́mì yín wá ń kọ́ ọláwọn jọ ń gbé ni bọ́lá débi tá à ń lọ báyìí. sà ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ orí fóònù. ó ní kò mí ẹ máa rán omi kì í sọ̀rọ̀ orí fóònù. ǹjẹ́ lè wá bá mi nìbàdàn bí mo ti ń ṣe program lọ́wọ́ ó ní sà òun ò lè wá ṣùgbọ́n nǹkan méjì lòun lè ṣe nínú kóun sẹ́ndì owó mọ́tò sí tàbí kóun àwa náà ní mọ́tò ó ní ẹ dákun ẹ rí kò sí ẹ má bínú ẹ máa bọ̀ wá sí kó padà ẹ má wo pé ẹ ṣàdákun ẹ máa bọ̀ ṣe mọ̀ pé tí ọlọ́run bá ṣetán tí ó yọ ẹ̀dá kúrò nínú ìgbèkùn ọ̀tá tó wà ń di ọ̀rọ̀ rẹ yóò sì gbàgbé sùn lọ. mo ń dé lálẹ́ gbàá báyìí àárọ̀ ọjọ́ kejì ọmọ ọṣẹ́ yẹn àtọ̀gá rẹ̀ bàbá jọ wá dọ̀ mí mo ní kọ́ ọmọbìnrin yẹn ọmọ tó tẹ̀lé mo ní kó bóde ẹ ló sà ó ní yẹ sà kí ni mọ́mì yín máa ń rà fún yín ní oṣooṣù mọ́mì òun ra nǹkan kan fóun òun lòun tó máa ń fún wọn lówó irọ́ ni ẹ jẹun fún yín ní 30 minutes kẹ́ẹ̀fì rò ó mọ́mì òun yes ó ní wọ́n máa ń ra aṣọ fóun àwọn wọn lè ra set and trouser ìgbà míì wọ́n lè ra guinea wọ́n ti gbé fútẹ́lọ̀ wọn style tó bá wù wọ́n mú aṣọ wọn kan lọ wọ́n ní wọ́n fi wọ́n. mọ́mí yìí náà ní sì ń dáná oúnjẹ oníbẹ̀yẹ̀ ni sẹ́tì má sọ̀rọ̀ tọ̀rọ̀ fún yín bò ní òsèré lára ọlọ́yà kò sí kankan ó ní ẹ sọ̀rọ̀ yín sà ìyá yín lọ́wọ́ à ń di ọ̀rọ̀ yín. My mom mo ní yes your mom my mom mo ní yes is your mom. aṣọ tí ìyá rẹ̀ ń rà fún àṣírí kan kọ́kọ́ nìyẹn. ìpè ẹ má gbà sọ lọ́wọ́ ìyá tiyín o tí ẹ nídìí o láti kékeré nìyá ti ṣe ògo ọmọ kò sí àrísìkí rẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n sí ojú rẹ̀ mọ́lẹ̀ kó má lè fẹ́ ìyàwó mi láyé kó sì má lè ronú débi pé ọ̀lọ́ family house bàbá rẹ̀ kò ronú bẹ̀rí ẹ gbọ́ mi bàbá yìí fẹ́ ìyàwó méjì bàbá rẹ̀ ọmọkùnrin ìyàwó méjì ló fẹ́ kìí ṣe pé ọmọkùnrin yìí lọ sọ o ọ̀rọ̀ yẹn pọ̀ o ìyá yìí ti gbọ́ àsọtẹ́lẹ̀ pé ọmọkùnrin yìí lọ́jọ́ iwájú oríṣiríṣi ìyá ní bẹ o bí bàbá rẹ̀ ṣe lawọ́ tọkọ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tí rán wọn nílùú òyìnbó rán wọn nígbà rán wọn láwo ìyá yìí kanra ó ní gbónára ó yò sónú kódà ọmọ yìí ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ bí ìyá yìí ṣe gbé ọmọ yìí sá kúrò lọ́dọ̀ bàbá rẹ̀ nìyẹn dòní. ẹ mọ̀ dídí òjò níyàwó ẹ fẹ́ gbọ́ ẹ máa bá mi ká lọ.
ọ̀sán ẹni tó bá yọ tàárọ̀ ọjọ́ oore rẹ̀ ò ní pẹ́ kó tó bẹ̀rẹ̀. Ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán àti talẹ́ ó yẹ kó ní kálukú ọmọ tí sọ̀dá rẹ̀ fẹ́. Iṣẹ́ tó yẹ ká ṣe èèwọ̀ tí ń ṣe lòdì síráwọ̀ ẹni gbogbo rẹ̀ lọ́tọ́ ká mọ̀. Bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà ọ̀mọ̀ràn nínú oníṣègùn òbílẹ̀ tó mọyì inú òpin nínú kahun Dr. Lukú ọmọ àyàndáre tó lójú inú tó lè fàtẹ́lẹ̀wọ́ ẹni béèrè. Ibi ìrìn àjò ẹ̀dá gbé ní kọ́kọ́rọ́ Olúwa ní fún ọ ṣe kì í sọ̀rọ̀ àbámọ́dá gbogbo ẹni tó rebẹ̀ ló lérò yìí. Kí ló kú ayé tó dojúkọ? Kí ni ìṣòro rẹ táyé fi ń dáná mọ́ ọ? Àìsàn wo lọ́fẹ́ sọ́dọ̀ láìlera? Èèwọ̀ kan gbọ́dọ̀ wáyé. Dr. Lukú ọmọ àyàndáre ní ká ẹ wá lọ. Bísà ní bá ń sòjòjò bóbìnrin ọ̀bá róyún ní. Bàbá ọkọ̀ mojú ògùn Dr. Lukú ló lè pa obì rẹ̀ nírè. Ọ̀pọ̀ àlá ló ní kálukú ńlá tó yẹ ká lóye ìtumọ̀ rẹ̀. Òwú aláǹtakùn tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀dẹ̀. Mo gbọ́ mi kọ̀ sàdédé ká máa kawó lójú oorun káwọn èèyàn sàdédé kórìíra ẹni. Àwọn àpẹẹrẹ burúkú tó léwu ni. Àìmọye èèyàn lọ́kọ̀ ọ̀run tàbáyọ̀ ọ̀run ń dà láàmú. Bó bá déwájú Dr. Lukú ìmọ̀lẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ọ̀tàn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ló ń ṣiṣẹ́ tó dàbí aláìṣe. Àìmọye omidé ní tilé ọkọ délé ọkọ. Olúwa ọ̀dá ọbẹ̀ ìwọ gbọ́dọ̀ dákẹ́. Gbogbo ìjákulẹ̀ ìdákúrekú ẹ̀tọ́ ni kí gbogbo rẹ̀ ó wá sópin. Ẹnìkan bẹ tó lè ràn ọ́ lọ́wọ́ nílànà ìbílẹ̀ Yorùbá tó dángájíá. Dr. Lukú lórúkọ rẹ̀ bàbá ọgbọ́n ojúlówó ọmọ Ìṣẹ́yìn. Ọmọ àyànbẹ̀rẹ̀ òfin fásitì ọmọ ọdún àgbọn fọpẹlẹ dálẹ̀. Abálájọ kéwé àtẹkùn ń já wéréwéré. Bó o bá rẹ bẹ̀ ò ń yìn lọ́hùn lógo ẹni bá lè béèrè ní rí gbà. Dọ́mi mọ́ra kí n pa ọ́ lórúkọ àìsàn tí í já. Sorí kodò kọ́ ọmọ lè sọ̀rọ̀ kí n fi ọ́sẹ̀ sí lórúkọ ìṣòro àti ìdààmú. Ẹni bá dákẹ́ títí ẹ̀ ọ́ bá kí kárí bọnú ọ̀tọ́ ṣòro èèyàn. Ọmọ tó bá sífá olè yẹn gbé mọ́yà. Àmọ́ ní ọmọ inú ń gbèjà ọ̀yá gbéra ńlẹ̀ má fi wòsàn rẹ dọ̀la. Ọ̀la lè pẹ́ jù ẹ̀mí ọmọ ènìyàn kì í bá bá. Tètè lọ kàn sí Dr. Seyin Lukman ọmọ àyàndáre bàbá ọgbọ́n oníwòsàn ìbílẹ̀ ọkùnrin ńlá. Gbogbo irúfẹ́ ogun ayé tó bá dojúkọ kíákíá kò ní pẹ́ tí gbogbo rẹ̀ ó dìrọ̀. Ìwòsàn ìbílẹ̀ pọ́nbélé ni ìṣègùn tí wọn ò ní nǹkan èèwọ̀ nínú. Gbogbo tí ọ̀dà kọ̀dá nílé iṣẹ́ tiwọn. Ìgbàgbọ́ nínú Ọlọ́run àti bẹ̀rù ọba Èdùmàrè lọ́jà kí titi ẹ̀ ọ́ yàtọ̀. Olú iléeṣẹ́ Dr. Seyin Lukman àyàndáre ń bẹ Lákíọ́lá Street number 29 Lady Lack Road second room by the right Bàrígà nígboro Èkó. Tàbí káàkà sí wọn lópòópónà Onírèké apá kejì ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ọkọ̀ iléeṣẹ́ àtìsẹ́yìn ń bẹ Lákùnlé bẹ́ẹ̀ bá ti délé alùbàtà nígboro Ìṣẹ́yìn. Ẹ̀lú wọn bàbá jẹ́ Dr. Lukman àyàndáre gan lẹ́yìn fẹ́ ké sí 08032983298 tàbí 08089038658. Ó tún ní a fi kàn sí wọn lórí wàsáàpù wọn. Ìlera gbẹ́ lògùn ọ̀rọ̀. Bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká wí bẹ́ẹ̀. ẹ kú jókòó, ẹ kú àfaradà wa, àdúrà yẹn ó gbà. Ẹ má gbàgbé ibi tá a bá ọ̀rọ̀ yìí dé. Mo ní gbogbo ọ̀rọ̀ tá a kà kalẹ̀ yìí gbogbo àṣírí kọ́ la fi lè sọ níta, ṣùgbọ́n á bírífù díẹ̀díẹ̀ kó lè jẹ́kọ̀ọ́ fẹ́yìn náà. Ìyá yìí ògbólógbò ni, ẹlẹ́mìí òkùnkùn. Tí ọmọkùnrin yìí bá níyàwó láyé, níjọ́ tí ọmọ tó fẹ́ tó bá yẹ ti bímọ, ìyá yẹn ò lè mọ́sàn kan jẹ tí ó fi kú. Òun ní í ṣe ìyá ọmọ rẹ̀, òun ní í ṣe ìyàwó ọmọ rẹ̀, bí bá sùn ní òsí láàrin wọn. Ayé le o.
kó tó ti bí iṣẹ́ dé ìyá yóò ti dáná oúnjẹ ìyá yìí sì gbà fẹ́ ọmọ bẹ́ẹ̀ ṣe kódà yóò ti tún lọ tẹ́ bẹ́ẹ̀dì fọmọ ẹ̀ lọ́ba gbomi ilé wẹ̀ yóò everything. ìyá yìí ò jẹ́ òfura tí ọmọ bá ti pàdé ọmọbìnrin kan tó bá ti mú wálé bí ìyá yóò béèrè ọmọ ìlú tí í ṣe yóò béèrè ọmọ ìran tí í ṣe tàbí kó béèrè stéètì tí í ṣe àgàgà kọ́ á lọ jẹ́ ìlú tìyá àbí ìlú tọkọ rẹ̀ yóò ní wọn ọ̀dà ọmọ náà bá sọ pé ohun tí mọ́mí òun sọ wọ́n ti sọ nìyẹn òun ò lè ṣe ohun tí mọ́mí òun ọ̀fẹ́ bí àṣejù bá pọ̀ omi wọn máa fẹ́ra wọn lọ ìyá náà ni wọ́n máa pariwo ẹ̀ ṣe introduction kásìrí ọmọ bàtú wọ́n ń ṣe introduction ò lè mú bí oṣù mẹ́ta jẹ sí mẹ́rin tí wọ́n máa pláàni wedding ìfẹ́ wọn dàrú lójijì ọmọ òtún kẹjọ yọ wàá rò fún ìyá rẹ̀ ìyá tó dàrú òun ti mọ̀ tòró ti níbi tó bá wọn sẹ́ẹ̀tì ẹ̀ sí obìnrin kan ò lóyún fún rí ìyá gbogbo ẹni tó bá sá máa sọ fún mi o a máa bọ gbàdúrà sí a máa ìyá yìí fi ń gbọ́ tẹnu ẹ̀ débi ó lè dé tí ibi iṣẹ́ bá sọ yìí pé yóò travel out fún sẹ́mínà kan àbí kinní kan yóò ní ọ̀gbọ́dọ̀ lọ kọ́ yẹ kó gbé fẹ́ lómi kò ní lọ torí kò gbọ́dọ̀ sùn ta òrùlé ibi ìyá rẹ̀ bá wà ibẹ̀ ló gbọ́dọ̀ wà ẹ gbọ́ mi mo ní arákùnrin ó ní yẹsà jẹ́ fẹ́ bọ́nú ọ̀rọ̀ yìí ó lóun fẹ́ bọ́ ń bẹ̀ gbogbo èèyàn ń bù ún ó ṣe ìgbìyànjú kan ìgbìyànjú tó ṣe ẹni obìnrin tó bá ti bá pàdé lọ́wọ́ yìí o gbọ́dọ̀ pariwo o sì gbọ́dọ̀ mú délé fẹ́ tó o bá ti mú délé tó o sì sọ fún ìyàwó rẹ yóò lóyún bẹ́ẹ̀ mọ̀ ìfọ̀n yóò lóyún tó bá ti wá lóyún tó bímọ kẹ́ ẹ ti kó ọmọ yìí sẹ́yìn kó lé lóṣù kan kó tó sọ fún ìyá rẹ̀ ó rí ohun tí ó ṣẹlẹ̀ àṣírí á tú sọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ìyá tó di ọmọ ẹ̀ mọ́lẹ̀ kìí ṣe báyìí ni wọ́n ṣe ń ra égbé fọmọ o ọ̀pọ̀lọpọ̀ ìyá nígboro ìpè ní fi jí ọmọ rẹ̀ káàárọ̀ eléré burúkú olòṣì gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ti dìde wọn pẹ̀lú itọ́ àìtí ìjẹrú àìtí ìjẹyọ̀ àwọn ìpè tí máa ṣẹni àìfẹ́ pé jí ọmọ láàárọ̀ kùtùkùtù bí ìyá mi bá fẹ́ jí ọmọ rẹ̀ pa ní òkóbò olòṣì gbàgbàgbàgbàgbà ọlọ́run má jẹ́ ajíyà àní fìyà lọ ayé wa lónìí lára èyí tó sọkún tó já ọmọkùnrin yìí ọmọ mi gangan jù ṣe rí àwọn ọmọ yẹn máa ń ka kíní àlá wọ́n wá pọ̀ wọ́n jọ ń wò láàrin ara wọn ńlọrọ̀ fi débi ọ̀rọ̀ ọ̀gá yìí náà ní wọ́n náà máa ń lálàá kó òun láṣepọ̀ lójú wẹ́ wọ́n máa dẹ̀ ti láṣepọ̀ wọn ò kákú
adé wet irinṣẹ́ lówó ṣùgbọ́n kò lè dáyàwó nínú ilé ẹlòmíì oṣù yóò lóhun ìlàlà kíyèsára wọ́n tó bá jẹ́ pé tó bá jí láàárọ̀ ọmọ bala rẹ̀ sí lọ ẹ máa ṣàdúrà dáadáa ẹ tó sùn lálẹ́ ẹ jẹ́ kádùá yẹn máa pọ̀ lálẹ́ kẹ́ tó sùn àtú àṣírí ẹnìkan kan ń pè é ṣàkíyèsí abala Feyi Kogbon la wà tí a bá ń sọ̀rọ̀ a bá tú ọ̀pọ̀lọpọ̀ aláìlómi mú yẹ́bùkẹ́ báyìí àwa tá à ń ṣiṣẹ́ tó jẹ pọ̀ mọ́ la mọ ohun tó ń ṣẹlẹ̀ ọlọ́run kó bá mi fi ọ̀run kẹ́ arábìnrin yìí ó kú ọ̀tún láti máa travel wọ́n fi mọ́tò gbé wá sọ́dọ̀ mi mo ń sin àwọn àlejò jáde wọ́n fi mọ́tò rù dé kò lè rìn dáadáa àwọn èèyàn bíi mẹ́ta wọ́n mú wọlé ó jókòó iṣẹ́ à ń pariwo omi ni o omi ni o omi ni o ẹjọ́ sẹ́ẹ̀ má wò wọ́n níran bá a mọ chẹ́ẹ̀kì rẹ̀ tán ẹ ló màdámù ní yẹsà ẹ̀yin àti talẹ́jọ́ pa nǹkan pọ̀ tẹ́ ẹ̀ ń jọ ń fa nǹkan tẹ́ ẹ̀ lè tú àṣírí yìí síta ta lolúwa rẹ̀ ọlọ́rọ̀ ètí tó sọ ọ̀rọ̀ ètí tó sọ o ọ̀rọ̀ ètí tó sọ wọ́n fún yín ní nǹkan jẹ ní ó ní bẹ́ẹ̀ ni ó lójú oorun ni ojú oorun ni wọ́n gà òun lọ́rùn mọ́lẹ̀ wọ́n sì pọ̀ lórí òun gbogbo ọ lòun dámọ̀ ṣùgbọ́n òun ò ní sọ torí ní bó ṣe jẹ́ ẹyin ni wọ́n fún jẹ ẹyin ṣíṣe ó ní bí wọ́n ṣe pọ̀ tó ọjà yẹn ó dijọ́ kejì ní ọ̀gbádùn mọ́ wọ́n ti pín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ayé ò ní pín ẹ̀jẹ̀ yín déwọ̀ fún ṣẹ̀dá ẹ̀mí òkùnkùn ò ní rí yín gbèsè wọn ò ní rí ẹ̀mí náà gbèsè àtayá tọmọ wa. màdámù ọ̀rọ̀ wo lọ́jọ́ payé pọ̀ tọ́ ọ bá sọ̀rọ̀ yìí yóò tó gbádùn o tọ́ ọ bá sọ̀rọ̀ yìí kò sọ̀rọ̀ o ọjọ́ kejì ló kú wọ́n ní wọ́n máa gbé lọ kò lè sọ ìdí tó wà ń bẹ̀ ẹ̀yin ọkùnrin wa lóbìnrin wa yé ṣe àkójúbọ̀ ẹ mọrú ọ̀rẹ́ tẹ́ ẹ máa yàn irú ẹgbẹ́ wo ni wọ́n ń pè yín sí ẹ wà careful tí ẹ lọ́bọ́sọ̀ jìjì yẹn táwọn lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà bọ́sẹ̀ máa ń bọ́sẹ̀ ẹlòmíì yọ wà lára rẹ̀ fún bí 7 years ni wọ́n máa jẹun wọ́n máa lóòdù ẹ̀ sí níkùn wọ́n máa lóòdù ẹ̀ sí wọ́n ṣàyè rádaràda tó yẹ pé ọ̀tá rẹ̀ ọ̀rá rẹ̀ kú ayé ò ní fún yín wọn ò ní fún yín lóúnjẹ jẹ lójú oorun ayé ò ní fẹgbà fún yín lóúnjẹ ẹ ní yàwòrán ẹ ní fòsì lògbà mo ṣe tọrọ fún yín kórè bẹ́ẹ̀ fún mi náà ó kù ẹ bá ti ń jẹun ojú oorun tó o bá mọ ohun tó tètè gbọ́dọ̀ pásítọ̀ rẹ lọ wọ́n fàdúrà kó o fi ṣe deliverance fún ẹ bọ́jọ́dọ̀ àfa tó ń kírun lọ́yìn tètè gbàbẹ̀ lọ́wọ́ fún ọ ládùúgbò àtọ́ máa ṣe oúnjẹ ojú oorun ọ̀dá ayé fi dé ògùn ẹni mọ́lẹ̀ ni mi fífẹ́ jẹ́ kéèyàn ọ̀rọ̀ náà lọ ayé ò ní dé wà mọ́lẹ̀ o tó èmi á máa fò èyí níyì ń máa fò ní sè lọ àgbèrè koroko báwo bá rò koroko ọkọ láàfin sìnkú rẹ̀ ẹni ọba ní tiwa báwo ìṣojú ọ̀tá yín ẹ̀ máa gbé wọn rere ṣe bọ́tà yín bá lè kò ní ba wọ́n tẹ̀ kò ní yanu bí wọ́n lù kò ní dún ìmọ̀ràn ta lórí ẹnì kọ̀ọ̀kan wa òfo ni la hawla wala quwwata illa billahi aliyyil azim. ìwé tí mo la fẹ́ gbé jáde a ti ta ìwé kan rí à ń pè ní àkọsẹ̀jáyé ẹ̀dá ṣe rí ìwé eléyìí kò sẹ́ni tí ò lè rà á
sórí wọ́n tó bá tiẹ̀ wá jẹ́ wòlíì àbí àáfàá àbí pa ọ̀sáfẹ́ máa kiriki mọ́ níwèé yìí lọ́dọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn alámì tá a ti kọ́ àtàlámì tí ò sí mbẹ́ sàrà tó lè máa ṣe àdúrà tó lè máa ṣe sí láì kojúbọlé kan gbogbo ẹ̀ lọ́ọ́ bá mẹ́. àwọn egbòogi tá a fi wo àrùn sàn ẹlòmíì ti wà nídìí adúró ọjọ́ pípẹ́ ọmọ iye tó ti ná àrùn kékeré ni wọ́n fi ṣe ẹlòmíì tàbí tẹ́lòmíì fi ṣe rẹ̀ bó ṣe lè tọ́jú rẹ̀ gbogbo ẹ̀ ní mẹ́mẹ́ má wọ ẹjẹ́ èèyàn kiri mọ́ má wọ́wọ́ òkú kiri mọ́ gbogbo àwọn nǹkan tó lè ṣe tọ́nà rẹ̀ ó fi là tí ò lẹ́jẹ̀ nú tí ò ní gbabigbare kan nú gbogbo ẹ̀ lọ́ọ́ bá ń bẹ̀. ètò àdúrà nílànà kìrìsìtẹ́nì nílànà mùsùlùmí gbogbo ẹ̀ ló ń bẹ́ ń bẹ́ 10,000 naira ni tọ́ba wo lè sanwó lẹ̀ kò wúlò fọ́pẹ́ èèyàn wọn ọbẹ̀ èèyàn díẹ̀ àṣẹ fún èyí tá a kọ́kọ́ tà lákọ́kọ́ London wọn ti bẹ̀ mí àwọn ọmọ ẹgbẹ́ kan ni wọ́n dẹ̀ rà á wọ́n ní ká máa ṣe jẹ́ létà ni wọ́n padà gbà ká ṣe jáde fún wọn Nàìjíríà yìí wọ́n náà ń gbà ṣe jáde Nàìjíríà kò pọ́sẹ̀ méjì tó fi tán eléyìí tó ti ń bọ̀ o ó ti ń bọ̀ àmọ́ iye ohun tó lè bá pàdé lórí ohun tá à ń kọ́ yìí òun ló wà mẹ́ ní àwọn gbàǹkọ̀gbì àṣírí ayé wàá bá mẹ́ tó wúlò fún ẹ ó sì jẹ́ nìyẹn. àìbá àmọ́ ò lè fẹ́ bèrè sí ọ̀rọ̀ ara rẹ ọ̀sán owó consultation 2,000 naira lèmi máa gbà kò dí bọ́ọ̀sán nídàá olóhùn o máa fọlọ́hùn bẹ̀yìn ní WhatsApp anybody ọmọ send message sí mi mọ́ except ẹni tí mo bá ní àdéhùn pẹ̀lú ẹ nìkan nǹkan message mi máa dá lóhùn message tí ń worí WhatsApp mi lójúmọ́ kì í sọ̀rọ̀ 3,000 gbà àwọn èsì kọ̀ǹpútà yẹn mi lè mọ fẹ́ dá lóhùn ifi ń dára kẹ́ máa pè yí yòówù ní nọ́mbà mi àá máa dá yín lóhùn ìtumọ̀ aláṣẹ bẹ̀rẹ̀ láti aago 6 àárọ̀ di aago 12 ọ̀sán ẹni tí ò gbọ́ àbí ẹni tó ti gbọ́ kó sọ fẹ́ni tí ì tí ì gbọ́ kò sì jẹ́ nìyẹn lẹ́yìn ìjọ yẹn tó di jọ́ kejì ṣùgbọ́n àwọn tí mo bá ní àdéhùn kò sígbà tó lè pè mí màá máa dẹ lóhùn kò sì jẹ́ nìyẹn àdúrà gbogbo wọ́n gbà fáyín táyà máa ń bèrè ibi tí mò ń gbé wọ́n sá ti wọ mọ́tò dé Bàrígà kó gbé ọ̀kadà kó níwọ̀n lọ sí Akínọlá nọ́mbà 29 yàrá kejì lápá ọ̀tún second room by the right Bàrígà kó béèrè fún mi àdẹ lóhùn àdúrà ó gbà ó ẹ̀rà àánú gbà ó sálàmù alaykum warahmatullahi wabarakatuh. Dr. Seyin Lukumanu Ayédáre bàbá ọgbọ́n ọ̀dọ̀ àgbà òdìdì ní oníṣègùn ìbílẹ̀ tọ́mọ bẹ́wẹ́ ti ṣe é jẹ́ bá a ti ìgbègbò ń dènà àìsàn. wọ́n tó bá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi báyá lórí ìtumọ̀ àlá ni ó tún di ọ̀la kí ni mo wí ó tún di ọ̀la ṣùgbọ́n mi. Ọlábọ̀dé èmi alóde tó mímí àmì kanlẹ̀ bí ẹni gbọ́jọ́ kú bá. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi ṣe ló ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo contract tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní skul tí mo ti ṣe tán láti bí 20 ọdún sẹ́yìn tásùjọ́ mọ̀ ṣe exam papọ̀ bí mo ṣe ń rí owó yìí lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹ lójú àlá ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú gbòjì òkú ní ti bára mi lọ́gànjọ́ o ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá tán fún mi báyìí. Kò tí ì tán fún o ibi ó ti yẹ kó rójútùú sọ̀rọ̀ ayé rẹ ló tí ì máa ṣèbórí tí ó gbéni ní gbáláwo rẹ kò ní ibì kan bẹ tí wọ́n ti fi ewé àti egbò ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀ pé kò sì jìnnà la onírè kò ọ̀dọ̀ Dr. Seyin Lukumanu Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní oníkálukú ti ń wá ojútùú síṣòro ayé rẹ kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lókù tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukumanu Ayédáre ní Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétegbò. Adigun dákun gbà mí júwe ọ̀dọ̀ wọn fẹ́mi náà. O lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé 29 òpópónà lédè Lac Bàrígà nígboro Èkó tàbí
kó yọ sí wọn ní òpópónà onírèké àdójúkọ ibùdókọ̀ òkè ìtùnú dùgbẹ̀ nígboro ìbàdàn. ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658. ìwọ náà kàn sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe ń fi tewétegbè dábìrà. àwọn kan ń jọba àwọn kan ń ṣẹ̀rú àwọn kan ń ṣe bí olódùmarè ọmọdé òòjọ́ ń ṣaláìsí àwọn kan ṣàyè ẹ̀dá wa máa lọ àwọn kan ń ṣọdún àwọn kan ń sunkún àwọn kan. àwọn èèyàn kan béèrè lọ́wọ́ mi pé ẹjọ́ sà ǹjẹ́ àlá nìkan lẹ mọ̀ ń pa rẹ̀ mo ní rárá anything tí bá ti ń jẹ pọ̀ mọ́ ọ̀rọ̀ spiritual tó bọ́yá ìtọ́jú ara ọjọ́ ohun tí ọlọ́run fi yé wa nǹkan ọlọ́run fi yé wa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdúrà wọn gbà ọ anything spiritual work ẹ bá pè wá ẹ bá yín ní àwọn àlejò.